A kú dédé àsìkò yìí. Orúkọ mi ni Guru Ibitayo Joshua. Ètò yín, ètò wa, ètò ìmúlòláyé tí wọ́n wá ní ọ̀sọ̀ọ̀sẹ̀ náà ni mo ti dé wákàtí àtọ̀wọ̀ yìí. Mo kí ọ̀gá wa níyìn Honorable Lẹ́kùtì. Mo sì tún kí wọn pé wọ́n kúrò ìpalẹ̀mọ́ iléyá tó ń bọ̀ nínú oṣù yìí. Ayọ̀ àti ìdùnnú àti àlàáfíà àti owó láfi ṣe ọdún náà bí ògo ti jẹ́ ti Ọlọ́run. Nínú ìkànnì ètò ní ẹni tí amúwásórí ètò gbajúgbajà ni ẹni tí a ti mọ̀ bẹ́ẹ̀ nínú owó aṣọ ńlá kọ́ lèèyàn ńlá o èèyàn ní o nínú olórin a ò lè fọwọ́ rán sẹ́yìn bẹ́ẹ̀ sì ni àgbèrò kò yan kéré. Orúkọ wọn ni General Kollinton Ayinla. Abíyàn bàbá wa yìí ní August 20th 1949 ní a bí wọn. Ẹ rí pé àgbọ̀jẹ̀ ni wọ́n. Àwọn ti pẹ́ nínú orin. Bó tilẹ̀ jẹ́ pé wọ́n ti rìtáyà, wọ́n sì ń kọrin lọ. Ǹjẹ́ tẹ́ gbọ́ nípa rẹ́kọ̀dù tuntun tó ṣẹ̀ ṣe? Ìtò tí wọ́n ṣe tó ṣẹ̀ jáde. Tó yẹ pé ó ń gbóná fẹlifẹli bí ọdún iléyá ṣe ń bọ̀ lọ́nà yìí. Ẹ gbìyànjú ẹ jẹ́ ká ra rẹ́kọ̀dù yìí kí a gbọ́ nítorí pé ọgbọ́n bẹ́ẹ̀ gẹ́gẹ́ àti mọ̀ pé ọlọ́gbọ́n olórin ni wọ́n. Láti ìwé wọn làwọn ti ń kọrin títí wọ́n fi di àgbàlagbà. Bàbá mo kí yín kẹ́pẹ́ nínú ìrìn àjò àmbọ̀wá yìí gẹ́gẹ́ bí wọ́n sọ ní ẹ̀kan wípé August 20 ni wọ́n bí wọn. Ìrìn àjò lọ́dún yìí pẹ̀lú ògo ti Ọlọ́run ìrìn àjò ọ̀tún ni. Ẹ rí pé rẹ́kọ̀dù wọn náà rẹ́kọ̀dù ọ̀tún ni. Ìrìn àjò ọ̀tún ni. Bí wọ́n ti jẹ́ ti Ọlọ́run wọ́n ń lò nínú ìrìn àjò ọdún yìí. Ọdún yìí wọ́n ṣàkíyèsí pé dídáwọ́lé ohun tuntun, nǹkan tó wà unique, nǹkan ọ̀tún. Àwọn náà dẹ̀ wu ìwà ilé òótọ́. Wọ́n rẹ́kọ̀dù wọn náà wọ́n jẹ́ kó bọ́ sí déédéé ìgbà àti àsìkò tó wà níta lọ́wọ́lọ́wọ́. Pẹ̀lú ògo ti Ọlọ́run àwọn bàbá wọ́n túbọ̀ pẹ́ fún wa. Wọ́n ti dàgbà àmọ́ wọ́n ti dàgbà tó wọ́n á pẹ́ bí wọ́n ti pẹ́ nílé arọ́. Wọ́n á túbọ̀ fi erigun ìjòbì. Wọ́n kó apọ̀ jẹ̀pẹ́ gbogbo tí ń jẹ́ ti Ọlọ́run. Nínú ìrìn àjò wọn plus minus náà wà bẹ́ẹ̀ tó túmọ̀ sí pé àìmọye àwọn ìgbésẹ̀ tó ti gbé sẹ́yìn tó ti là kọjá. Ṣebí ní ìgbà kan a máa ń gbọ́ wọn fẹ́fẹ́fẹ́fẹ́ nígbà kan àti gbọ́ wọn mọ́, ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí àti tún gbọ́ wọn padà. Ó ń túmọ̀ sí pé a sì máa gbọ́ wọn láéláé ní agbára ti Ọlọ́run. Nínú
ìrìnàjò àwọn bàbá yìí wọ́n fèsì àwọn challenges kan nígbà tó wà ní age at 71. ẹni bá ló mọ̀ àwọn ló lè sọ nípa rẹ̀ ohun tí ojú àwọn ti rí sẹ́yìn before that age àti at that age. bákan náà ní challenges ẹni tó ń bọ̀ nígbà tó bá tún wà ní 87 tó wà ní age at 87 wọ́n máa ń face challenges ní ọdún yẹn. lẹ́yìn yẹn challenges èmi tún bọ̀ ní age at 71 gẹ́gẹ́ ìsọ́lẹ̀ kan challenges ẹ̀ ó làbùsọ̀rọ̀ àwọn ni. pẹ̀lú gbogbo tí ń jẹ́ ti Ọlọ́run nígbàtí àwọn bàbá yìí tó bá pé age at 82 blessing bọ̀ fún ní at that age apalajò bíbélì náà sọ ó ní pé bẹ́ẹ̀kún pẹ́ di alẹ́ kan ayọ̀ ń bọ̀ ní òwúrọ̀ ni ayọ̀ bàbá wa yìí ayọ̀ tí wọ́n á dé ó náà wọ́n á jẹ́ kí wọ́n fi ẹ̀mí gígùn túbọ̀ fi lò gbà dáadáa sí gbogbo tí ń jẹ́ ti Ọlọ́run. mo gbà ládàá fún ọ bẹ́ẹ̀ bí Ọlọ́run ṣe ṣe ọlọ́gbà ohun tó fi jẹ́ ohun àgbà kò lè wọ́ wọn gbogbo tí ń jẹ́ ti Kristi. ẹ jẹ́ kí n máa fẹ́ iṣẹ́ àlọ́ gẹ́gẹ́ bí ìṣe mi ibi ni máa fi àdàgbà ètò tí èní tì sí. ọ̀rọ̀ mi kò kú yí padà bákan náà ìṣe àti ọ̀rọ̀ mi náà ó wà síbẹ̀síbẹ̀ gẹ́gẹ́ bí mo ti máa sọ tí bá ní pé lọ́la ohun báyìí ló máa ṣẹlẹ̀ yóò kú rí bẹ́ẹ̀ ohun tí ẹ ti mọ̀ ni pé aṣọ mọ́tàsí ni tí n bá kú rí mi kú lè sọ mo rí mo ṣe ń sọ mo tún rí tí èyí ná kí Ọlọ́run máa fi ṣe iṣẹ́ àṣemọ́ èmi lè máa bá ó sì máa wí sí náà nù tọ́ èmi tí ń tòótọ́ èmi olólùfẹ́ yín Guru Ibitayo Joshua ibi gangan náà mọ epo lápá òkú owó epo Yorùbá ní pé kò ṣe ojú ọlọ́rọ̀ mọ bíbí odò epo fẹ́ ìjẹ́bọdè ní èmi mo fẹ́ ń ṣe àlọ́ kí a tún máa pàdé ní ìgbà kan náà ire o ó dàbọ̀.